Africa Content TV. Láwọn ọba ìmọ̀ ènìyàn. Ìpínlẹ̀ Èkó láwa yìí. Engineer, LFT. Lẹ́yìn tá a ti fi bá fọlọ́wọ́n bá o. Ìbá alákẹ́ tilẹ̀ gba. Kábíyèsí ọba Gbádébọ̀. Ewúrẹ́ tó wọnú ilẹ̀ ó tó pín. Èyí tí ò bá jẹ́ gómìnà. Ipò mi yóò pọ̀ rẹpẹtẹ o tó dún jọjọ. Ní gbogbo àwọn ọmọ oyè wọ́n bá fọwọ́ wẹ́nu. Gbogbo wọn ló dúró tán ọmọ oyè tá a yan tá a fà kalẹ̀. Báwa lọmọ oyè náà. Yáyìí ni. Solomon Ọlámilékan Adéọlá ni yáyìí ni. Ìwọ tó o bá gbàgbé ó kẹ́ràn jẹ́ ìrànwọ́ ẹ̀ lókè yáyìí ni. Ẹ̀yin tàgbà rí táwa lókè lọ́hùn òkè òkè lẹ́yìn fọ́hùn ẹni wálé lọ́lọ́ọ̀lọ́rùn ọba ẹ̀jẹ̀ ìrànwọ́ yín lókè. Ẹ̀yin tààrí ń bí ẹ̀yin àgbàlagbà mọ́ kí yín ẹ̀jẹ̀ ìrànwọ́ yín lókè. Níbi tẹ́ wọn funfun pẹ̀lú green ẹ̀jẹ̀ ooo. Ẹ̀yin tẹ́ tẹ̀lé wọn tẹ́ wọn blue for love. Èyí tí wájú bí ẹjẹ́ ìrànwọ́ yín lókè. Táwọn palọ́mọ oyè wa táyọ̀. Adéọlá mi yáyìí ẹ̀pàdìbò yáyìí. Bí ẹjẹ́ ìrànwọ́ yín lókè. Ẹ̀yin tẹ́ wà lórí podium. Ẹ̀yin àgbàlagbà ìbá síwájú ìrẹ̀yìn olórí mo kí gbogbo yín pátápátá òkè àwọn jẹ́nẹ́rà ẹjẹ́ ìrànwọ́ yín lókè. Adéọlá mi yáyìí. Òun lọ́mọ yóò tábà kalẹ̀. Àti gómìnà His Excellency Dàpọ̀ Abíọ́dún tọ́jú òun lórí oko current gómìnà tọ́jú òun lórí oko current governor tí gbogbo wa dúró tì ó síwájú pẹ̀lú àwọn leaders. Àti former governor àṣírí ọmọye Ìbíkúnlé. Ẹ̀yin ọlọ́pàá ọdún ọlọ́dẹ̀dẹ̀ wọ́n mi o. Ó fi dẹ́sẹ̀ ní ilé Èkó. Gbogbo yín pátápátá ni mo kàn sí. Àtẹ̀yìn kankan sí àti ṣe notification. Òṣèlú ti bẹ̀rẹ̀ o. Òṣèlú ti bẹ̀rẹ̀ o. Káwọn jáde sí ìtàkà àbáwọn èèyàn sọ̀rọ̀. Ẹni bá bí kò fọwọ́ wẹ́nu. àti lọ́ọ́.
Ìjẹ̀bú lápapọ̀ ẹ̀yin ti Ìjẹ̀bú alárẹ̀ gbogbo yìí mọ̀ yìí sọ́mi àti lọ́mọ̀ọ́yẹ àrẹ̀ ti lọ́mọ̀ọ́yẹ Barrister Bayo bíbí ẹ sọ fún gbogbo ará ilé tọ̀mí wá ẹ sọ fún gbogbo ará ilé ọmọ bá pàtàkì àti lọ́mọ̀ọ́yẹ àti lọ́mọ̀ọ́yẹ Adéọlá mi yá yìí Adéọlá mi yá yìí Adéọlá mi yá yìí Solomon Adéọlá mi yá yìí ọlá mi yẹ kọ́ ẹ lọ bí mo sọ̀rọ̀ 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 ẹ lọ bí mo sọ̀rọ̀. Mọ̀ Daniel ni fọ́ọ̀dún mẹ́jọ tó lò Daniel ó ṣe dáadáa àìlè ní ìpínlẹ̀ Ògùn K1 ní ọ̀tún current senator East Senatorial District lọ́wọ́ ẹ ló wà akíyẹ̀kú iṣẹ́ òdò náà pàálọ́gùn ọ̀rọ̀ ká bá wá bí lẹ́nu tẹ́ ẹ̀ bá gbàgbọ́ níbẹ̀rẹ̀ mo sọ̀rọ̀ mo náà fẹ́ bára wa sọ̀rọ̀ gidi èèyàn mẹ́rin tó wọlé wọ́n ti lẹ̀kùn tán bára wọn sọ̀rọ̀ ìgbà tó máa ń jáde ojú wọn kọ́rẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ gidi náà sọ fúnra wọn báwọn mẹ́rẹ̀ẹ̀rin bá jáde sáàrin èrò tó ń rẹ́rìn tó ń ṣubú lura wọn ìyẹn lẹ́tọ̀ jẹ́ ẹjẹ́ àbára wa sọ̀rọ̀ gidi ẹ̀yin lẹ́ni Nàìjíríà ọwọ́ yín ní ìbò wà ẹ̀yin ló lágbára Nàìjíríà lápapọ̀ èrò pọ̀ nínú òṣèlú businessman bẹ́ẹ̀ nínú òṣèlú alágídí katakítí bẹ́ẹ̀ nínú òṣèlú oníwà ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nínú òṣèlú bó ṣe máa rí nìyẹn o torí pé inú ayé mi inú ayé lòṣèlú wà ayé ló ń ṣòṣèlú àwa ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba jẹ́ àgbọ̀ra wáyé opportunity tá a fúnra wa ló máa ní. Nítorí ìyọ̀nù Adéọlá Ọlámilékan yàtọ̀ sílẹ̀ tí gbogbo Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ ti wúwo ó máa sọ ọ́ rẹ̀ lágbọ́rọ̀ lọ́wọ́ ọba ìdàpọ̀ bá ṣe tán àti fàyà yìí sílẹ̀ ẹ̀yin abiyamọ ìpínlẹ̀ Ògùn ẹ̀yin ìyá ọlọ́jà ẹgbẹ́ onímọ́tò ẹ̀yin abẹ́lọ́ba civil servant gbogbo ẹgbẹ́ aláṣọ gbogbo ránṣọ gbogbo ẹgbẹ́ ẹlẹ́ran ẹ̀yin aláṣọ ní tòkú ẹ̀yin aláṣọ ní Ṣàngó ẹ̀yin aláṣọ ní Ìjẹ̀bú Òde àbí ní Ṣàngó gbogbo ẹgbẹ́ ọlọ́jà pápápápá kábíyèsí ọba ládé sọ fáwọn èèyàn wa nínú ilé wípé yáyù ni yàtọ̀ sílẹ̀ ló máa bájọba lọ Nàìjíríà kò Abíọ́dún tó ti wúre tó bá sọ̀rọ̀
lágbọ́rọ̀ lọ́wọ́ ọba làgbọ́ máa sọ ọ́ rẹ̀. Adéọlá ni òye. Ọ̀rọ̀ ẹ̀kọ́ rárá. Ọ̀rọ̀ ẹ̀kọ́ rárá. Ọlámilẹ́kan Yáyì. Ẹ̀dá ló ń sáré. Ṣèbí final decision tẹ lọ́wọ́ lọ́wọ́ bá. Bí gbogbo wa ṣe panu pọ̀ láti bó sọ̀rọ̀. Bó ṣe máa rí nìyẹn o, bó ṣe máa rí nìyẹn. Gbogbo ẹ̀yin ọmọléèwé. Ẹ̀rẹ̀ ilé kẹsàn fún dádì kẹsàn fún mọ́mì. Gbígbà tí lọ́pọ̀ oyè yá ìwé. Adéọlá ni Yáyì. Òun làgbà ẹgbẹ́ fà sílẹ̀. Òun làwọn àgbà ẹgbẹ́ fà sílẹ̀. Wọ́n sọ pé òun lóòlè, wọ́n sọ pé òun lóòlè ṣe. Wọ́n sọ pé òun lóòlè, wọ́n sọ pé òun lóòlè ṣe. Àjèyí ọmọ yè gbogbo wọn náà fọ ọwọ́ sí i. Ọ̀túnba Gbẹ́ngà Daniel gbogbo wọn náà fọ ọwọ́ sí i. Ọmọ Bàdàkú Abíọ́dún gbogbo wọn náà fọ ọwọ́ sí i. Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà. Àmì Àrẹ̀mú Ọbásanjọ́ Olówù. Ọ̀tún bàbá bá wí àpọ̀lẹ́nu ọmọ ìyàpọ̀lẹ́ sọ bẹ́ẹ̀ ó lábẹ́ ọlámi Yáyì. Ambassador Ṣọlá Ṣàràbà gbogbo wọn náà fọ ọwọ́ sí i o. Gbogbo wọn náà fọ ọwọ́ sí i. Wọ́n lábẹ́ ọlámi Yáyì. Wọ́n lálámi lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́ Yáyì mi. Lámi lẹ́kọ̀ọ́ Yáyì. Látẹ̀wí. Wàsíù Ayinde fọ ọwọ́ sí i o. Wàsíù Ayinde fọ ọwọ́ sí i. Ọlámi lẹ́kọ̀ọ́. Adéọlá Ọlámi lẹ́kọ̀ọ́. Dàpọ̀ Abíọ́dún fọ ọwọ́ sí i. Gbẹ́ngà Daniel ló fọ ọwọ́ sí i. Àjírí fọ ọwọ́ sí i. Àrẹ̀mọ Ṣẹ́gun Ọ̀ṣọ́bà. Ambassador Ṣọlá gbọ́ kíyẹ. Ìyábọ̀dé ọmọ bá sọ ọjọ́ mi. Gbogbo lídà ló fọ ọwọ́ sí i. 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 Ọlámilékan Yáyì ni. 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 Ọlámilékan Yáyì ni.